Yeah, ẹ̀yin olólùfẹ́ wa mo kí wa a kú àṣepọ̀ ọdún o ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé lẹ́ẹ̀kan sí èmi ọmọ náà ni àtúndé ní ìrọ̀lẹ́ yìí Àkàlàmàgbò TV mo kí wa níbikíbi tí ẹ bá ti ń láǹfààní láti máa gbọ́ mi. Mo fẹ́ kí ẹ wá farabalẹ̀ ṣẹ́rí tá a bá ń sọ̀rọ̀ ńgbà míì ó máa ń dà pé bẹ́ẹ̀ èèyàn ń tako ẹ̀sìn kan or kinní kan whatever kò rí bẹ́ẹ̀ ohun tí a rí là ń sọ a ò ní ṣaláì má máa sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí a ní ṣaláì má máa sọ nítorí pé àwọn nǹkan tí àwọn nǹkan tó ba ilẹ̀ wa jẹ́ tó kó àkóbá bá wa títí dèní ọ̀rọ̀ ẹ̀sìn ó wà lára àwọn nǹkan tó ṣokùnfà ṣùgbọ́n èmi nífẹ̀ẹ́ sí bí bàbá Akéúgba Gold bó ṣe sọ àwọn ọ̀rọ̀ tó sọ yìí o tó bá yẹ pé báyìí náà ṣe ń sọ̀rọ̀ torí ìgbà míì mo dẹ̀ fẹ́ sàn kankan sìn bàbá Akéúgba Gold màá máa monitor program eléyìí mo máa keep ẹ̀ ọjọ́ tẹ bá ti sọ̀rọ̀ tako ọ̀rọ̀ yá gbé síta gbé wọn wò síra torí ìgbà míì àmọ́ ibi tí wọ́n dúró sí ṣùgbọ́n ní mo ti wá ọ̀pọ̀lọpọ̀ program wọn ni mo ti gbọ́ ẹnu bàbá Akéúgba Gold ni mo ti gbọ́ pé kíní tí wọ́n ń wé sórí pé tradition àwọn Lárúbáwá ni pé kì í ṣe ẹ̀sìn mùsùlùmí tradition bí àwa ṣe ní tradition tiwa tó jẹ́ pé ẹ jẹ́ kí wo bóyá màá rí kan lára àwọn fìlà mi bá ṣe ní tradition tiwa ẹ wò ń sìn ṣe rí bó ṣe yẹ ọmọ yes tó má ti rí mi bẹ́lẹ̀ pẹ̀lú ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn pẹ̀lú kẹ̀m̀bẹ̀ mi pẹ̀lú agbádá mi wọ́n ti mọ̀ pé ọmọ Yorùbá àtàtà ni mí ó yẹ kí n má gbádá wọ̀ ní kí tó máa mú níbi tó wà ó ṣe kíní díẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn bàbá Akéúgba Gold wọ́n láwọn wà nínú flight àwọn rí ọmọ Lárúbáwá àwọn kí sàlámù lẹ́kùn kíní kan wọ́n ló sọ pé pé kíní tó ń wé sórí o kò fi hàn pé mùsùlùmí lòun o ẹ̀sìn wọn tradition wọn ni o àwa tá wá gbé ẹ̀sìn sórí tá ń pe àwọn oníṣẹ̀ṣe ẹ wá farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí bàbá Akéúgba Gold tó sọ o ẹ wá gbọ́ nǹkan tó sọ bàbá Akéúgba Gold bínú tó o ó ju òkò ọ̀rọ̀ sí Mufti Ìwó onísọkúsọ ẹ wá farabalẹ̀ kẹ́ wò. Saudi tá a la àbájẹsìn pọ̀ ẹ wo plan wọn ẹ wo bí tí wọ́n lajú dé Riyadh Metro wọ́n plan wípé ọdún 2025 yìí làwọn bẹ̀rẹ̀ Riyadh Metro train tó fast jù tó fast jẹrun plane lọ àwọn làwọn kọ lò kí China gan tó lò ẹ wo Saudi Arabia ẹ wo plan ẹ wo bí tí wọ́n bá yé lọ ya aládàlẹ ayé. fali tẹniya ó ṣẹfẹ yakun iná ṣẹfẹ ya ìdá lámúyò ni a máa múru iná ṣẹfẹ ya ìdá lámúyò ni a máa múru. wọ́n wá rí i pé 2030 ó kù ọdún mẹ́fà lẹ́yìn. Saudi Arabia tún gbéra tán bí ajá fọ́. wọ́n láwọn ò tí ì parí vision 2030 àwọn ń lọ sí vision 2040 wọ́n fẹ́ plan sílẹ̀ dé 2040 èyí tó túmọ̀ sí pé ọdún mélòó ló máa jẹ́ yẹn bíi 16 years lẹ́nìí wọ́n fẹ́ plan sílẹ̀ fún. lára tí Saudi Arabia plan sílẹ̀ ni pé kó tó di 2040 ilẹ̀ Saudi Arabia gbọ́dọ̀ dénú òṣùpá àwọn fẹ́ dénú moon kó tó ara vision 2040 Saudi Arabia. ìbẹ̀lẹ̀ yìí ti jà sí fọ́tò. iná ṣẹ́fìyà ìdá lámúyò ni a máa múru iná ṣẹ́fìyà ìdá lámúyò ni a máa múru. Saudi Space Agency ara vision 2040 wọ́n ní láti 2025 àwọn ọmọ àwọn tí wọ́n bá gbárí wọ́n máa kọ́ wọn ní gbogbo yunifásitì bí wọ́n ṣe lè ṣe satellite sáà hangi sókè sánmọ̀ àwọn ọmọ producer satellite tá a fi ń lo fóònù lókè sánmọ̀ àwọn náà fẹ́ bá China àti America fà ara plan wọn nù wọ́n fẹ́ dénú òṣùpá wọ́n fẹ́ dénú Mars ẹ̀yin sì ń dúró lórí pé man lam yarda bi qada'i wala yasbir ala ni'mati falyakhruj min tahti samai ẹni tí ó bá yọ́nú sí kádàrá Ọlọ́run tí ó sì yọ́nú sí dẹ̀ra Ọlọ́run kó bínú kúrò lábẹ́ sánmọ̀ ayé
àwọn tí ń kú lábẹ́ sánmà ayé o tí wọ́n máa wo ayé lọ́ọ̀kan báyìí bí ìgbà tí wọ́n ń wo bọ́ọ̀lù ní jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ àwọn tí wọ́n lọ sínú òṣùpá àwọn tí wọ́n ti kúrò nínú ayé táwa ń bẹ yìí tí wọ́n bá kú síbi tí wọ́n wà ayé kọ́ ni wọ́n kú sí. àwọn tí wọ́n ti wà níbi tó jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ wọ́n rí ta wọ́n rí inú ilé wọ́n predict ọjọ́ tó sùn ọ̀lẹ̀ wọ́n predict ọjọ́ tó sùn ọwọ́ wọ́n predict ọjọ́ tó tutù ọbẹ̀rẹ̀ lójoojúmọ́ náà forecast weather ọjọ́ kọ̀ọ̀kan wọ́n predict àìmọye nǹkan ìwọ tó wà á mọ local government yẹn tán ọwọ́ ń dúró lórí pé wọ́n wrong ó yá àdìsí wo dáadáa ni níta débi wí lọ yàgbọ́ yìí anábì kì í sọ tí ó tako common sense wàláhì ẹ wo new year tí wọ́n pariwo yìí wọ́n predict ẹ̀ láti bí ọdún kan ni mo ti kà ìlú tí ó kọ́kọ́ rí new year 2025 ó ń bẹ lórí internet dédé aago tí ó dọ́dọ̀ wọn láago 12 àwọn tó jẹ́ pé lẹ́yìn aago 12 alẹ́ wọn ni wọ́n bẹ̀rẹ̀ new year tí wọ́n ń bẹ lórí internet country tí ó tẹ̀lé gbogbo ayé kódà ẹni tí ó ṣe new year kan àwa ti pariwo new year lálẹ́ àná àwọn kan ò tí kúrò ní 2024 alẹ́ yìí làwọn kan ó ṣẹ̀ṣẹ̀ wọ 2025 gbogbo ẹ̀ ló ti wà predicted kí ló dé dur kama yaduru dar man lam yadur kama yaduru dar wa daru yaduru alayhi kí ló dé tẹ́ fẹ́ sọ lẹ Yorùbá dilẹ̀ oko kí ló dé tẹ́ fẹ́ ẹ̀sìn ò le tó báyìí ẹ̀sìn ò múnira dání tó báyìí ẹ̀sìn náà ló ní káyètì ara wa ibo ni Islam ti sọ mo ti sọ láì máa gbà méjì láyà no Quran àyà ojú ogun bẹ tí wọ́n bá yín ṣọ̀tá ẹ bá yín ṣọ̀tá ẹ gbọ́dọ̀ wọn lè yọ́nú sí yín àfi ká tẹ̀lé ẹ̀sìn wọn lan tarda anka yahudu wala nasara hatta tattabi'a millatahum àfi tẹ́ ẹ bá tẹ̀lé ẹ̀sìn wọn lókù wọn lè yọ́nú sí yín àwọn àyà ojú ogun nù ja'idul kuffara wal munafiqin waglus alayhim báwọn jà ẹlẹ́ kankan mọ́ wọn àyà ojú ogun ni àwọn àyà àgbà tí ò sójú ogun wà nílẹ̀ tó jẹ́ àyà àfẹ́ tó jẹ́ àyà àfọkànbalẹ̀ tí wọ́n bá ń jagun lọ́wọ́ ní Nàìjíríà ìjọba Nàìjíríà ò ní máa sọ fún wọn wípé àwọn tẹ́ ń bá jagun àwọn Boko Haram ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ fọwọ́ra wọn lórí ni o ntíjọba ó sọ ni pé ẹ clear everybody dànù ẹ clear wọn dànù ntí ń jẹ́ ojú ogun nìyẹn al-Islamu dinun wa dawla méjèèjì ní Islam kó pọ̀ ẹ̀sìn ní ìjọba ni bẹ́ẹ̀ náà ni Qur'an sì sọ kalẹ̀ ẹlòmíì wá ń bẹ̀rẹ̀ pé kí ló dé tẹ́ máa wá ka aya Qur'an tí ń ṣépè lẹ́nìkan ẹlẹ́ fi ń kírun bẹ́ẹ̀ ni ìyẹn ni mo sọ táwọn kan gbé jáde nínú àwọn apá kan wọn oníṣẹ̀ṣe tán ní alábòsí ni ṣé kí n gbàgbé ẹ̀sìn tèmi nítorí pé mò ń fẹ́ àlàáfíà kí n má lè dúró lórí ntẹ́sìn mi wí ẹ má jẹ́ abára wájà ni mò ń wí mi ò lè kú ònú Islam láyé tí màá fi kú inú Islam ni ẹbí mi sí inú Islam máa tán sí inshallah ẹ má jẹ́ abára wájà ni ìyẹn ò sọ pé kí n má lè validate tó jẹ́ ẹ̀tọ́ Islam pé bó ṣe yẹ kó lọ lélẹ̀ náà wá ń jáde wọn ni alábòsí ni ṣé kí n wá tẹ̀lé ẹ̀sìn tiẹ̀ lọ pátápátá ìgbà yẹn mo tó dẹni rí Ọlọ́run ò ní jẹ́ kí n ríru ẹ̀ yàrá dalẹ̀ ayé. fẹ́lí tẹ̀ni yá ó ṣe fi àkùmù iná ṣe fi ya ìdá lámúyò ní àmàmúrò iná ṣe fi ya ìdá lámúyò ní àmàmúrò. kí ló dé tàǹkà Kùránì tọ́lọ̀ ń fi ṣépè fẹ́ nìkan tá a sì fi ń kírun kódà tá a fi ń ṣàdúrà fẹ́ lómi. gbogbo àyà Kùránì látòkè délẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni bó o bá ń ka ó máa gbà ládàá wájú Ọlọ́run kódà tó o bá ń ka tàbátì àdá o tún ní ládàá tó o máa gbà gbogbo kẹ́límà tí ń bẹ nínú Al-Qur'an gbogbo hurufu tí ń bẹ nínú Al-Qur'an gbogbo ohun tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run látòkè délẹ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí kíkà rẹ̀ ó máa fi gbà ládàá ni eléyìí tí wọ́n fi ṣàdúrà fànàbì kan nínú Qur'an tó o bá ń ṣe lórí ara rẹ̀ orúkọ ànábì yẹn kọ́ ni ó máa jẹ́ fún ìwọ ni ó máa jẹ́ fún ntí Qur'an fi wà nù àwọn máa ń fi tàbátì àdá kírun dáadáa kódà téèyàn gbà ládàá dáadáa pé ni Ọlọ́run bínú sí ìwọ náà tọ́tọ́ ká ẹ wá dákun ẹ má jẹ́ abára wájà ńlá ń wí gbogbo àwọn ẹlẹ́sìn yìí náà ò máa wí eléyìí nípa Islam tẹ́lẹ̀ ìjà lóde lórí ìdòwe ẹ wo Vision 2040 tilẹ̀ Lárúbáwá ẹ wá wo ti Lárúbáwá tó plan níbi àwa ti wà lójú kan náà Saudi Arabia plan pé kò ní kọjá 2040 àwọn ò ní nídìí kọ́bọ̀ mọ́ nínú owó hajj àtowó humra
àwọn ti diversify wọ́n ti ṣe diversification yẹn wọ 60% báyìí pé ẹja gbójú kò bí ọ̀rọ̀ hajj bógun bá ṣẹlẹ̀ lágbàáyé tẹ́nìkan kan ò ní wá hajj sáà ní maintain economy wa ni epo olúwa diamond ilẹ̀ Saudi gold ilẹ̀ Saudi ó pè wá ìjẹ́ ká mójútó ìyẹn ní Nàìjíríà ò mójútó ló fi jẹ́ pé po nìkan ni wọ́n gbọ́kànlé ìwọ tó ń wò wípé táwọn èèyàn bá lọ hajj mọ́ ebi ọ̀pá Saudi níbo Saudi ti diversify wọ́n ti tún wá bẹ̀rẹ̀ tourism oríṣiríṣi pé Mecca àti Medina nìkan ló wà fún Islam tó bá fẹ́ wo desert irú eléyìí táwọn lọ wo ní Dubai yẹn irú ẹ̀ náà ti wà Saudi nsìn gbogbo nǹkan mèremère tí ó máa mú àwọn èèyàn wá náwó sílùú wọn yàtọ̀ sọ́rọ̀ ẹ̀sìn gbogbo ẹ̀ ní Saudi plan lọ́sàn lóru lára nǹkan tí Saudi tó ń plan fún 2040 Saudi ń wọ́n náà pé àwọn ò fẹ́ depend lórí dọ́là mọ́ àwọn fẹ́ máa lo owó àwọn direct láti fi ṣe ọ̀pọ̀ nǹkan láyé ibẹ̀ làwa sì ti ń jà sí fọ́tò là ń jà sí irùngbọ̀n là ń jà sí ṣòkòtò ọ̀kanlẹ̀ là ń jà sọ̀rọ̀ ẹ̀há ẹ wo bí tí Saudi lajú dé tani ó pè Saudi lára oko ọ̀kan nínú ìlú tó dáa jù láyé lónìí Neom City Saudi Arabia ló wà los google ẹ̀ Neom 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 City owó tí wọ́n ná sí project kan rí láyé ní Saudi Arabia náà lè lórí ya ala dhali hajj fali taniya safiyakum inna safiya idha lam yuni amamuru inna safiya idha lam yuni amamuru Dubai wọ́n control jò látòkè sánmà Dubai ń lo technology wọ́n fi ń control jò òjò ọdún mẹ́wàá ìníkíní yẹn wọ́pọ̀ lẹ́ẹ̀kan náà ní last year ń ló fa omíyalé tó fẹ́ gbé ìdajì Dubai lọ drone tẹ́yìn fi ń ya fídíò lóde pàtí tá a bá ń jó tí fídíò ọmọ ya gbogbo ẹni tí ń jó kiri the same drone làwọn lo technology láti improve drone yẹn lọ sí òkè sánmà ibi tí cloud funfun wà electric ń bẹ lára drone yẹn yóò bẹ̀rẹ̀ sí ní máa kọjá láàrin gbogbo àwọn cloud yóò máa da gbogbo ẹ̀rú pọ̀ yóò máa send electrical wave sínú ẹ̀ ìgbà tí ó bá tó wákàtí méjì òjò ọgbọ́dọ̀ márùn tó bá jọ́dọ̀ yín bíbá yín ni ẹni ọdún wọ̀ ẹ́ ti pè ń kèfèrí àwọn ibi tó jẹ́ desert tó le jù ní Saudi Arabia Saudi team plan àti lóhun tó bẹ́tà tí Dubai lò pé òjò gbọ́dọ̀ márùn sílùú àwọn from time to time àwọn gbọ́dọ̀ gbogbo bí tó jẹ́ desert majority ẹ̀ làwọn sọ di ilẹ̀ tí ṣe desert mọ́ Saudi tá la tẹ̀lé nìyí o Saudi fẹ́ gba World Cup Saudi tá la tẹ̀lé nìyí o Saudi ń gbàlejò nílẹ̀ Saudi ṣé wọ́n sọ fún yín pé kò sí Christian ní Saudi Arabia ni percentage wọn kéré ni just 2%. ṣé wọ́n sọ fún yín pé àwọn ẹlẹ́bọ díẹ̀díẹ̀ ò tún kù ní Saudi Arabia ni percentage wọn kéré ni just 1%. wọ́n torí ẹ̀ pa wọ́n jọ ń gbé ni kí ló dé tẹ̀yìn ní ká dọ̀tá àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ àwọn tí wọ́n jẹ́ traditionalist kí ló ń dé tẹ̀yìn ní ká dọ̀tá Christian kí ni a ṣe fún wa Quran ní la yanhakumullahu anil ladina lam yuqatilukum fi din èmi Ọlọ́run ní kẹ́ má bá wọn ṣe lálàáfíà àwọn tí wọ́n bá yín jagun ṣé Christian bá wa jagun ni tẹ́ fi dá wàhálà lẹ̀ ṣé traditionalist ń bá wa jagun ni tẹ́ fi dá wàhálà sílẹ̀ méjì ni alùsùnà àwọn tí wọ́n jẹ́ original wọ́n ti lọ wọ́n ṣẹ́kù láyé dòmí pẹ̀lú àkídà àlàáfíà àwọn alùsùnà kan àwọn alùsùnà Kasongo yeye Kasongo ó ní wọ́n pè ní alùsùnà 1990 àwọn ni dá wàhálà lẹ̀ àwọn ni wọ́n fẹ́ sọ ìlú wa ni wọ́n fẹ́ sọ dàlí Jánnà láì tí dọ̀run àwọn sùnà Kasongo àwọn ni wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ fún wa 1990 ayakumullah wallahi àwọn ni wọ́n fẹ́ sọ wá dọ̀tá ara wa mùsùlùmí kì í ṣọ̀tá Christian mùsùlùmí kì í ṣọ̀tá traditionalist tíjà bá dé àmọ́ wa lo àyà pé ọ̀tá ni ọ́ àmọ́ àbára wa jà àpara wa lọ́mọ àjọra wa nílé kí ló fẹ́ sọ wá dọ̀tá ẹ lọ sí Dubai ẹ lọ káyé ẹ̀sìn gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé ní ń bẹ ní UAE United Arab Emirates gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé àtẹni tí ń sin màálù àtẹ gbogbo ẹ̀ ní ń bẹ ní UAE ó ń kálukú ń ṣe tiẹ̀ lábẹ́lé ni Islam nìkan ni wọ́n pronounce sókè bí a ṣe tòlú tí wọ́n nìyẹn wọ́n dẹ̀ ń tibẹ̀ achieve
in ló sọ Dubai tó wà ní desert ló sọ di ọ̀gá tourism mọ́ gbogbo ilẹ̀ Lárúbáwá lọ́wọ́ torí pé wọ́n fàyè gbàlejò kí ló dé tá dọ̀tá a pè pàdé àlàáfíà láàrin gbogbo ẹlẹ́sìn àti ìparí ẹ̀ ti bẹ́ síta kí ni nǹkan yín lára sọ́nà business yín fẹ́ dí ni ẹ̀yin Kasongo Sunna sí ọ̀nà business ọ̀nà àtijọ́ àti mú yín fẹ́ dí ni tíra tẹ́ ń kà jáde sẹ́yìn lẹ́kọ́ ni yàtọ̀ fún Quran yàtọ̀ fadis sẹ́yìn lẹ́ ń ka gbogbo àwọn tíra ẹ̀yin lẹ́kọ́ ni kí ló dé títí yín le tó báyìí torí Ọlọ́run adìde ta ìdìde ẹ ti bẹ̀rẹ̀ ìpè ẹ ti bẹ̀rẹ̀ ebú ta la nabi bú ta la nabi ṣépè fún ta la nabi fi ṣẹ̀sìn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ dárúkọ ẹ jẹ́ ká mọ̀ Christian wo traditionalist wo la nabi fi ṣẹ̀sìn tabati yada abi laabi tó wà ní Quran ẹ máa dánwò tí arákùnrin yẹn fi kan nabi ni ta nabi ọ̀lẹ́ni tí ó gbìjà ẹ̀ ká kí àyà yẹn tó sọ̀kalẹ̀ nítorí Abu Lahab àdánwò gbáà ló fi kan nabi kọ́lọ́hún tó gbìjà sallallahu alayhi wa sallam ẹ wá ní a máa bára wa jà àwa ń pariwo pé kájọ jẹ́ ọmọ Yorùbá ìyẹn ò bá ìsìn wa jẹ́ lakum dinukum waliya din ẹ máa ṣẹ̀sìn tí àwa náà máa ṣẹ̀sìn tiwa bẹ̀tẹ̀ já gbà pé níyànjọ ni wá ó ń bẹ ní London ó tó bẹ́ẹ̀ kó bá Christian ní London jà kó o pè ní kèfèrí ó tó bẹ́ẹ̀ wọn bí ọ̀dà ó ń bẹ ní l'Amẹ́ríkà ó tó bẹ́ẹ̀ kó o pè traditionalist Amẹ́ríkà kó o sọ pé àwọn ẹlẹ́bọnú àwọn olórí burúkú ó ń tàn wọ́n lọ ẹ̀wọ̀n ẹ manage ara yín lọ́hùn àmọ́ ń gbé dé Nàìjíríà ẹ ń fi wá pawó ẹ ń gbé lọlẹ̀ Lárúbáwá ẹ ń rìkọ́ọ̀dù lọ́tún lọ́sì ẹ lọ fi gbowó nílẹ̀ Lárúbáwá lọ́dọ̀ àwọn Lárúbáwá tí wọn ò tí ì já àwọn Lárúbáwá tí wọ́n sì wà lórí àkídà tí Saudi Arabia ti jùnù tipẹ́tipẹ́ torí Saudi Arabia ti mú àkídà ènìyàn lè nìyàn ènìyàn ní gbogbo wa yàrá dalẹ̀ ayé. falitaniya osefe akumu inna sefiya idha lamuyuni amamuru inna sefiya idha lamuyuni amamuru. ibi tẹ́yìn tí ń sọ pé ká máa bára wa jà pílánù mẹ́rin tó ṣe kókó l'Amẹ́ríkà ní fúnlùú ẹ̀ lọ́dún ọ̀kan nínú ẹ̀ ní pé gbogbo ẹni tó bá ti wọ̀lú àwọn kò ní freedom àti rìn falala láì jẹ́ pé nìkan embarrassed ọ̀kan nínú mẹ́rẹ̀ẹ̀rin then ọ̀rọ̀ family Amẹ́ríkà láwọn fẹ́ mójútó ní 2025. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ padà bàbá Akeugba Gold ó farabalẹ̀ ó yànnàná ọ̀rọ̀ yìí ó dẹ̀ fi bínú fọná sójú nítorí pé nígbà tí wọ́n lọ jòkó àlàáfíà àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n lọ jòkó láti ìjòkó àlàáfíà nǹkan tá ń fẹ́ leléyìí torí a lè sọ pé kéòké torí wọ́n níṣẹ̀ṣe mùsùlùmí kan kúrò lórí ilẹ̀ wa àwọn oníṣẹ̀ṣe òkìní kan kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ wàhálà ládá ńlẹ̀ ẹ jẹ́ ká jòkó àlàáfíà ni ká jòkó ní tùbí ibi kan máa lá odò mà ti ń ṣàn bọ̀ odò tó bá gbàgbé orísun ẹ̀ á gbẹ ni kò sí bí odò ṣe lè máa ṣàn kó má níbi tó ti ń ṣàn bọ̀ ibì kan lẹ ti wá ẹyẹ máa sọ̀kù ọ̀rọ̀ sílé ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí títí yìí ti pọ̀ jù tẹ́ bá rí lọ́tún lọ́sì lórí social media àwọn ẹlẹ́sìn mùsùlùmí ṣáá ni àwọn ló tírígà àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe síta táwọn náà fi ń ju òkú ọ̀rọ̀ sí wọn láti yọ ọdún yìí àwọn ọ̀rọ̀ tí bàbá Akeugba Gold sọ ká ní pé bàbá Àjàní Bello ṣì wà láyé ni káwọn gan wá fi tí wọn gbọ́ torí àwọn náà ètò wọn dánlẹ̀ ńbẹ̀ ló pọ̀ ẹ má jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ ètí bàbá Àjàní Bello tó dánlẹ̀ ńbẹ̀ ló pọ̀ ìbá ń rí àwọn fídíò wọn tó ń ṣe kọ́lọ́n bá wa pa àwọn adẹ́bọ̀rẹ́ ni kíní kan gbogbo kíní wọn kò make sense Ifá ni wọ́n fi tẹ gbogbo ìlú ilẹ̀ Yorùbá dó bẹ́ẹ̀ ni Ifá ni wọ́n fi tẹ wọ́n dó kí ló wá dé tá máa sọ̀kò sílé kí ló dé tá máa sọ̀kò sílé tá bá sọ̀kò sọ́jà bára lé ẹni ọ̀pọ̀lọpọ̀ ilé ní oníṣẹ̀ṣe muslim christian wà tán dẹ̀ ń gbègbè àlàáfíà lẹ́nu ọjọ́ mẹ́ta wàhálà wọn ti wá pọ̀ jù bàbá Akeugba Gold wọ́n sọ̀rọ̀ tán bí báyìí wọn ní ẹni sọ̀rọ̀ tán wọ́n bírèkì tébù wọ́n scatter gbogbo ẹ̀ nǹkan tá à ń fẹ́ náà lélẹ̀ ẹ máa jẹ́ kó ń tọ̀rọ̀ máa jáde lẹ́nu yín lóòótọ́ mo máa wo program bàbá yẹn wọ́n máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó dẹ̀ jẹ́ pé in fact irú àwọn ọ̀rọ̀ bẹ́lẹ̀ nígbà tí wọ́n jòkó àlàáfíà tí wọ́n kan wá ń bì kan tó wá ń sọ pé wọ́n fẹ́ gbé ṣàríà lọ wá sórí ta ni nílẹ̀ Yorùbá èyí tó pera ní Olúwo ń tiẹ̀ rédèrèdè ọba ẹgbọ́n kan tó náà sọ òun náà ní kó gbé ṣàríà lọ máa bọ̀ èmi ò mọ̀ kọ́ táwọn ọba ilẹ̀ Yorùbá ń wò tí wọ́n lè parapọ̀ ká ó jáyà àtijọ́ ni wọ́n ti gbé náà wojú ọba yìí kí ló dé irú agbára wo ló ní bàbá Aláàfin o
tó rẹ o kábíyèsí Aláàfin Adéyẹmí tó ọba kábíyèsí bàbá yìí ká ní kó wà láyé ni àti Olúwa ti gbà láti fún ní tiẹ̀ bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ ṣeun ẹ̀yin èèyàn wa nílẹ̀ jù báyìí lọ a ní ká gbé nǹkan tí bàbá Akeugba Gold ohun tó sọ nípa gbogbo rògbòdìyàn tó ń lọ nípa ọ̀rọ̀ ìjókòó àlàáfíà torí pé Akeugba Gold wá bá wọn ya fọ́tò ó ti di oníkèfèrí. Ẹjọba kí ni ó ń ṣe lákàyè wa ta ló sọ ẹgbọ́n kan tó sọ ó ní kì í ṣe pé kò sí kírísítẹ́nì ní kí náà ti ń pè ní ilẹ̀ Lárúbáwá pé kì í ṣe pé kò sí but bí 2% ló wà ń bẹ̀ àwọn oníṣẹ̀ṣe bí oní 1% kò síbi ẹ lọ sí Ísírẹ́lì ibo ni wọ́n sí àwọn Mùsùlùmí tí pọ̀ ju kírísítẹ́nì lọ ní Ísírẹ́lì àwọn tó jẹ́ Jews àwọn ló pọ̀ jù ní Ísírẹ́lì lẹ́ni àwọn Christian I think they are just 1.2%. àwọn Muslim tí pọ̀ jù wọ́n lọ nílẹ̀ Israeli kí là ń sọ kí ló títí wa ló gbàǹbarì jù mi tí rí ìlú tó dàbí ilẹ̀ Yorùbá láyé mi ò rí ìlú náà tó dàbí ilẹ̀ Yorùbá wàhálà wa ti pọ̀ jù àwọn ẹlẹ́sìn mùsùlùmí dẹ̀ ló ń dá wàhálà ńlẹ̀ ẹ jẹ́ ká sojú abẹ́ǹkó bẹ́ẹ̀ ni èmi ò ń ṣe ẹlẹ́sìn mùsùlùmí lóòótọ́ ẹ wo ibolẹ́tì pásítọ̀ mélòó lẹ rí tó jáde síta tó wá ń sọ̀rọ̀ tó ń sọ tẹ́ rí ní gbogbo ìgbà pásítọ̀ mélòó lẹ rí tó ń jáde síta bí títí a mọ̀ pé tiwọn náà wà lára wọn o torí a rí gbogbo prophetic declaration wọn nínú ọdún yìí wọn ò rí nǹkan gidi ìrìnà títí wọn vision wọn ò rí nǹkan gidi pé ó fẹ́ ṣẹlẹ̀ nǹkan burúkú ni wọ́n máa ń rí ní gbogbo ìgbà wọn ò lè rí eléyìí àṣẹlẹ gbogbo nǹkan tí mo rí lẹ́nu àwọn pásítọ̀ àwọn nǹkan ibi ló ń jáde lẹ́nu wọn ẹ lè rí nǹkan gidi ìrìnà tí wọn kì í wọn ń sùn kọ́ rí nǹkan gidi pé ó fẹ́ ṣẹlẹ̀ wọ́n bá dẹ̀ rí nǹkan sí ẹ kí ni solution kò sí ẹ jẹ́ ká jẹ́ra wá sí mi ká máa gbàdúrà sọ́nà ká jòkó sínú ilé wa ẹ wo ẹ̀yin èèyàn mi òkú ọ̀rọ̀ ni ẹni tó bá tabà kó bá fi ṣèbínú o bẹ́ẹ̀ ni àdẹ̀bú anybody àbò ẹlẹ́sìn kankan o kí ilẹ̀ lè dáa ni àwọn ẹlẹ́sìn àbáláyé tiwọn náà wà lára tiwọn náà à ń rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ bó ṣe jẹ́ nìyẹn ẹ bá wa subscribe o ẹ̀yin olólùfẹ́ mi tòótọ́ kábíyèsí gbogbo yín o.